o lè dún mọ́ta wo lè ever ní peace in tiẹ̀ without Ìyábọ̀ o ní topic without kò sọ̀rọ̀ Ìyábọ̀ everything tí Ìyábọ̀ bá ṣe òun ní ẹ̀dẹ̀kẹ̀ now ìwọ ló ń dùn ẹ̀ ṣé torí pé wọ́n pe Ìyábọ̀ sí broadcast ni problem ẹ̀ tó fi ń ṣépè fún Mọ́ráyọ̀ tó fi ń ṣépè fúnra ẹ̀ gbogbo ètò tí ń ṣe láti jọ ìwọ nìkan náà ló affect now kí ni Ìyábọ̀ sọ ṣebí ìtò bí ẹ̀ lòun náà sọ ìwọ náà dẹ̀ máa ń sọ tiẹ̀ lọ́nà ó sọ. ẹ̀yin tèmi arábìnrin tí a mọ̀ sí mama Cita ó ti jáde fún Lizzy Anjorin o ó jáde fún arábìnrin yìí lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ó ní Lizzy Anjorin kò ní láíláí ní ìfọ̀kànbalẹ̀ nítorí Ìyábọ̀ Òjó ó ní gbogbo ìpè tó ń ṣẹ́ ó ní ṣèbí orí ààrẹ náà ni ó fi ń gbé gbogbo rẹ̀ ó ní kò sí kankan tí ó mọ Ìyábọ̀ Òjó lára nínú gbogbo ìpè rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ láti mama Cita. wípé Ìyábọ̀ promote morality ìwọ tó bọ́ta tó sọ wípé tó bá rí oko ọkọ ẹ bó ṣe máa ń dúwẹ bó ṣe máa ń ṣe kínní kò sẹ́ni tó condemn ẹ ìwọ ló bọ́ta tó ní o máa ń gbàṣẹ́wó fọ́kọ ẹ̀ máa post fídíò yẹn o tó ṣe ń gbà tí mo lo voice pé òun máa ń gbólóṣó fọ́kọ òun tóun máa tún sanwó tóun hòtẹ́ẹ̀lì tóun tún máa ní kí bàbá gbádùn lọ ìwọ ló bọ́ta ló sọ yẹn o ìwọ ló sọ fún wa wípé tọ anybody tó bá lọ fíìmù ọkọ ẹ bóyá tó bá ń dọkọ ẹ tó bá fíìmù ọkọ ẹ ibi tó bá ti ń do ìwọ máa bá pò ṣé ọkọ ẹ yẹn ṣé ó sèǹtì ní ṣe bá já lòun ó lè dúmọ̀tà ṣé Ìyábọ̀ ever gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ rí ó ní káwọn èèyàn máa dóko dáadáa pé tó bá ṣe ń dóko dáadáa wọn máa look young wípé bóun ṣe wà yìí òun máa ń dóko dáadáa lòun ṣe fresh lòun fi ń look young lòun ò ṣe ní health problem lòun ṣe wà active kí wà ní títí ẹ tó jẹ́ wípé ọ̀rọ̀ Ìyábọ̀ ló máa gbé kan rí o tó bá sọ̀rọ̀ Ìyábọ̀ wàá sọ̀rọ̀ ọmọ inú ẹ̀ Priscilla ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa tẹnu ẹ̀ ṣọṣọṣọbò olórí burúkú eléèbí torí monetization all the days of your life ẹjọ́ ló máa fi máa rò online o ò dẹ̀ ní sọ̀kan tó mọ́pọlọ wá olòṣì aláyébàjẹ́ bí kò máa líkì àwọn àsì tó ti gbélé ayé ẹ ṣe pé kò máa líkì àsì àwọn èèyàn tó ti gbé ẹ ṣe pé tọmọtọmọ tẹbí taratara tọ́ṣọ obituaries fún ẹ tó ṣe rest kò máa líkì àsì wọn olórí burúkú on in the name of kò fẹ́ gang fight wá mo ti ẹ̀ gbọ́ bí nǹkan tó lórí burúkú ẹ ní èmi blackmail ẹ wọ sanwó fún mi Ògún ló máa pa ẹ tọmọtọmọ tó ò bá gbé ibi tí o ti sanwó fún mi olórí burúkú gbogbo ayé ló ti mọ̀ ẹ́ nírọ̀lá bí náà mo rí fídíò yẹn lọ́dọ̀ PNP lánàá ó lè dún mọ́ta àwa support ẹ ni àwa ṣiṣẹ́ fún ẹ ni mo ti dí ẹ wípé èmi ò sínú àwọn tó sanwó fún gbé evidence ẹ jáde because ìwọ máa ń bẹ èmi ni tó máa dúpẹ́ lọ́wọ́ mi Fọlá là ń bẹ bàjà sígbà tó purọ́ fún wa tá à ń bú Fọlá là ń bú gbà yẹn kò dẹ̀ sẹ́ni tó ever blackmail because you are not worth it because you are a useless person bó ṣe máa ń purọ́ yìí náà ló ṣe ń purọ́ ńgbà yẹn tá fi já ẹ lónírọ́ tá fi mọ̀ pé lórí burúkú onírọ́ ni ẹ wíwọ́ ló lọ gbọ́kọ̀ ìwọ ló tún purọ́ ọmọ ṣé o mọ̀ pé gbogbo information tó send sí mi bó ṣe kọ wíìlì orúkọ gbogbo ẹ̀ yìí wà lọ́wọ́ mi kí n tó block ẹ̀ gbogbo ẹ̀ wà bó ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ mi ìwọ máa sanwó fèmí mo dí ẹ ṣé o mọ̀ pé mo dí ẹ lé ayé ẹ tó bá mọ̀ wípé tó o bá gbé jáde gbogbo nǹkan tó ní máa ṣọ́kù ó máa dòkú mọ́ ẹ lójú ni ọmọ ẹ máa ṣọ́kú mọ́ ẹ lójú ilé ayé ẹ máa ṣọ́ ọkọ máa kú mọ́ ẹ lórí gbogbo nǹkan tó fa ayé ẹ ṣe kò ní jọba tó bá gbé jáde ìwọ olórí burúkú yìí tó bá gbé jáde gbogbo nǹkan tó ń mí nílé ayé ẹ máa dòkú ni ìwọ wọn blackmail ẹ jẹ́ kí ta dègbèwé lẹ́wọ̀n mi olórí burúkú tó jẹ́ pé fídíò ṣì wà lórí péèjì mi tẹ́ bá lọ sórí Jókòtadé Ọmọọba fans Fọlá la máa ń bá jàǹgbà yẹn táwọn bú ṣòbó ti tó o ti gbowó tó ní Fọlá o borúkọ òun jẹ́ olórí burúkú gbọkọ lọkọ gbé sábẹ́ kò fúnyàwó ló jẹ gbogbo wa pọsà pọnda o màmá Ẹsábọ̀dù o èmi o Bísí o a pọ̀ bẹ́ẹ̀ lọ òun là ń support ngbà yẹn òun là ń sọ bó ṣe purọ́ pé pọsà pọnda pé òun fún bàbá yẹn lówó bàbá yẹn jí péjì òun aṣọ lórí burúkú owó wà ń bẹ gbọ̀tòrò wà Nàìjíríà kò lè gba monetization gbà yẹn Nigeria was not monetized ó purọ́ kú tẹ́lẹ̀ ó ṣe náà òun sanwó fún ìyẹn Ẹsábọ̀dù $500 tó jẹ́ wípé àǹtí Yínká yẹn èmi gan mọ̀ eyín ẹ nígbà yẹn mo ní mẹ́sẹ̀ àǹtí Yínká yẹn ọmọ ewé ni bọ̀ torí ìyẹn Ẹsábọ̀dù ń support ẹ gbogbo àwọn ọmọ ewé ló ṣe ìkómọ ọmọ ẹ fún ẹ tó dáwó fún ẹ tó lọ ṣe ní Amẹ́ríkà tó wọ white gown òṣì kan báyìí tó fi chain ajá tó fi sọ́rùn àwọn ọmọ ewé lọ ṣe ìkómọ ọmọ yẹn fún ẹ tó náwó tó nára tó ṣùgbà tiẹ̀ because you are nobody
tó purọ́ pé yẹ sábọ́ọ̀dù gbowó lọ́wọ́ òun àti Yínká yẹn ló fún yẹ sábọ́ọ̀dù gbowó fúnra ẹ̀ July àti yẹn ti wá sọ̀n láwọn sọ pé owó yẹn àwọn làwọn fún màmá àwọn ò gbowó lọ́wọ́ ẹ̀ you didn't pay àìgbó lórí burúkú Tóyìn pẹpẹrẹpẹ tó rẹ̀ rán gbà yẹn ó sì wà láyé àbí ẹ̀mélòó mo ti sọ pé lọ gbá pẹpẹrẹpẹ ṣùgbọ́n padà lọ mú Tóyìn pẹpẹrẹpẹ wípé ó gba ẹ̀ mí ìwà ìwọ ló nígbà kí Tóyìn gba owó kó ra káàdì fún everybody gbà tí Tóyìn gbà bá mi mo ní mi ò ní ìdẹ̀ ó mọ iye káàdì tí mo fi ń ṣe ṣóò ní àti Tóyìn kò tiẹ̀ sọ pé ìwọ gan ni ó ní àwọn mọ́mì kan wọ́n appreciate mi ò kíní kan fẹ́ ra káàdì fún mi ní Tóyìn má wọrí mi ní ìdẹ̀ má wọrí ibo ló ti sanwó fún mi ibo lèmi àti ẹ ti just dànkọ pọ̀ ìwọ lórí burúkú àwọn yóò lè irọ́ ti ba yé ẹ̀jẹ̀ aṣièrè fake life ló ń lò ó rò páwọn ọmọ máa fake ni wàá máa ní wọn ní kankan wọn jámọ́ kankan ta ló bẹ̀ ṣe competition ọ̀la gbogbo èyí tí wọ́n ní èwo ló máa kó lọ sọ́run kò sẹ́ni tó ní nǹkan tó máa kó lọ sọ́run I'm okay in my life mo dájú ẹ lọ I'm living large àwọn èèyàn kan yìí fi mí ṣe point of reference point of contact prayer point gbogbo ẹ̀ wọ́n fẹ́ tiẹ̀ ní kọ́lọ̀ ń bless àwọn káwọn máa ní roof over their head káwọn ní mọ́tò táwọn máa wà káwọn máa rí ibi san bills àwọn káwọn níṣẹ́ táwọn ń ṣe kílẹ̀ dá tó ń wá káwọn wọṣọ tó bá wù wọ́n lásìkò tó wù wọ́n káwọn jẹun tó wù wọ́n lásìkò lórí burúkú olè dúmọ̀tà ṣiyèrè aláyé bàjẹ́ ìwọ ló máa rí tẹni mọ̀ wí àfọ̀pádìbò tiẹ̀ torí wo kì í rókódó ni ó máa wà online 24/7 látàárọ̀ ọ̀dálẹ́ ò rókódó wà wá máa complain a máa ṣọ́lé ayé èèyàn bí sílé òra lé ṣé wọ́ra lé ṣèbí mú nírú ló fún wọn nílé aṣiyèrè ó lè ní gbà lọ́wọ́ mẹ́rin gbà lọ́wọ́ jàǹtó kó gbogbo ẹ̀pọ̀ fi develop ara ẹ̀ ni wọ́n ń ṣe náà ìwọ ò ní kankan tó fi ń ṣe olè ni wọ́n ń jà gbà lọ́wọ́ ilé gbà lọ́wọ́ ilé gbà lọ́wọ́ ilé yìí kó jalè kó gbọ́ táyé kó gbà lọ́wọ́ Kẹ́hìndé kó fi kún tàlàbọ̀ ó lò ṣe èèyàn jagun mẹ́ olè ọmọ olè olórí burúkú kó ṣì lọ kó kórí burúkú kúrò ń bí kó kórí burúkú lọ get out ó lò ṣe.